àwọn tí wọ́n máa ń jí àpótí ìdìbò gbé wọ́n ti wá dáràn báyìí àbí àwọn tí wọ́n tiẹ̀ máa ń ṣe màgòmágó lásìkò ètò ìdìbò torí pé àjọ elétò ìdìbò Nàìjíríà ìyẹn Independent National Electoral Commission INEC ni wọ́n ti pè fún ìdásílẹ̀ ilé ẹjọ́ àrà ọ̀tọ̀ tí ó máa gbọ́ ẹ̀sùn tó bá jẹ mọ́ màgòmágó tàbí ìwà ọ̀daràn nínú ìdìbò nìkan o torí pé wọ́n ní ẹjọ́ náà rèé ó máa ń wọ́lẹ̀ gan-an ìyẹn àwọn tí wọ́n bá gbámú pé wọ́n ṣe màgòmágó lásìkò ìdìbò tí wọ́n bá wá jẹ lóǹtẹ̀ tí wọ́n gbà wọlé àwọn èèyàn wọn dáràn báyìí ìyẹn àwọn tó máa ṣe màgòmágó tàbí tí wọ́n tiẹ̀ jí àpótí ìbò gbé lásìkò tí ètò ìdìbò tó bá ń lọ lọ́wọ́. bákan náà gbogbo apátẹ́bà ìlàdàgbàdà kú adìẹ rànà ni kì í sohun àjẹgbé ṣùgbọ́n àdúrà tá a máa ṣe fún Elédùmarè ni pé kí ó má ti jẹ́ kí ọjọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó tì tó ń sìn ká pẹ́ láyé ká dàgbà ká dògbó ká fi ewu parí ká fi èrìgì ká fi jobi. wọ́n ní ẹni tí ń ṣe ààrẹ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Namibia ìyẹn Sam Nujoma ni wọ́n ló mọ̀ kílẹ̀ ayé yìí kó dìgbà ó ṣe o ẹni ọdún márùndínlọ́gọ́rùn-ún ìyẹn 95 years òun ni ẹni náà tó fi dágbére fáyé. àwọn àjọ INEC àwọn ni wọ́n ti ń dábàá báyìí pé a fẹ́ kí wọ́n bá wa dá ilé ẹjọ́ tí yóò máa gbọ́ ẹ̀sùn ìdìbò nìkan sílẹ̀. wọ́n ní àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Independent National Electoral Commission INEC wọ́n mà ti pè fún ìdásílẹ̀ ilé ẹjọ́ àrà ọ̀tọ̀ tí yóò máa gbọ́ ẹ̀sùn tó bá ti jẹ mọ́ màgòmágó tàbí ìwà ọ̀daràn nínú ìdìbò nìkan o. ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tí ń ṣe alága INEC ó mà ló má pè fún kóòtù náà ìyẹn níbi ìpàdé àwọn akọ̀ròyìn èyí tó wáyé o nílùú Àbújá. ó ní ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì láti ní ilé ẹjọ́ yìí tí a bá wo bí ìwà tó lòdì sófin bó ṣe máa ń wáyé nínú ìdìbò ní Nàìjíríà. alága INEC ó mà tó tẹ̀síwájú o ó sọ wípé ìdásílẹ̀ kóòtù náà ó ní yóò yanjú àwọn ìṣòro àti ìwà ọ̀daràn tó rọ̀ mọ́ ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. bákan náà ó ní Ajiya Zainabu Aminu Abubakari tí ń ṣe agbẹnusọ INEC ó náà má ṣàlàyé ìgbésẹ̀ rí o ìdásílẹ̀ àjọ yìí ó ní ipa rere o lórí ìlànà ìdìbò Nàìjíríà. ó ní ìṣòro tí INEC ń kojú ó ní kò ju ti àwọn tó sọ ìbò dídì di wàhálà lọ o. ó ní bí wọ́n bá dá kóòtù tó ń gbọ́ ẹ̀sùn ìdìbò sílẹ̀ ó ní ṣe rí o ó máa ran àwọn lọ́wọ́ gan-an mọ̀ ní. ó ní nítorí ẹnikẹ́ni tí ọwọ́ bá ti tẹ̀ báyìí yìí kó má wù ọ̀daràn ó ní yóò tètè gba ìjìyà tó tọ́ sí o. ó ní lọ́wọ́lọ́wọ́ tá a wá wà yìí ó ní bí wọ́n bá mú ọ̀daràn lásìkò ìdìbò ó ní ilé ẹjọ́ májísírèètì ó ní wọ́n máa mú wọn lọ tàbí ilé ẹjọ́ gíga tó bá wà ní ìpínlẹ̀ kó wa tí wọ́n bá ti gba ẹni náà mú. ó ní ṣùgbọ́n nítorí àwọn ẹjọ́ bẹ́ẹ̀ ó ló ti pọ̀ níwájú ilé ẹjọ́ o ó ló wá máa ń pẹ́ gan-an fún àwọn ọ̀daràn náà láti gba ìdájọ́ àti ìjìyà tó tọ́ sí wọn lásìkò. ó wá ní fún ìdí eléyìí o ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ló ṣe kókó láti gba ohun tí alága INEC tó máa sọ lórí ìdásílẹ̀ kóòtù tí yóò máa gbọ́ ẹjọ́ ìwà ọ̀daràn níbi ìdìbò nìkan o. ó wá dá o kí wọ́n tètè dá a sílẹ̀ kó lè máa gbọ́ ẹ̀sùn àwọn tó bá hù ọ̀daràn nínú ìdìbò. agbẹnusọ INEC Ajiya Zainabu Aminu Abubakari ó mà ló mà sọ bẹ́ẹ̀. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé bí wọ́n bá dá kóòtù sílẹ̀ fún ìgbẹ́jọ́ ẹ̀sùn ìdìbò nìkan ó ní yóò tún jẹ́ káwọn òṣìṣẹ́ INEC tó bá ń gbàbọ̀dè tàbí hùwà ìtọ́nà kí wọ́n gba ìdájọ́ òdodo tí yóò fìyà jẹ wọ́n lábẹ́ òfin o. wọ́n nítorí pé ẹni tí wọ́n bá ti gbámú pé hùwà tí ò tọ́ bóyá gbàpótí ìdìbò ni tàbó tiẹ̀ ṣe màgòmágó kan nínú ètò ìdìbò ó máa ń pẹ́ kí wọ́n tó ṣe ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀. ó ní ṣùgbọ́n tí wọ́n bá ti lè jàn lóǹtẹ̀ táwọn bá ti di pé àwọn náà ní kóòtù tàwọn báyìí yóò jẹ́ pé ìdájọ́ ojú ẹsẹ̀ òun làwọn tí ọwọ́ bá tẹ̀ wọ́n hùwà àbàjẹ́ àbí wọ́n ṣe màgòmágó nínú ètò ìdìbò wọ́n lè gba ìdájọ́ wọn lójú ẹsẹ̀. gbogbo apáta báyìí ńlá dágbádá kú o adìẹ rànà ní kì í sohun àjẹgbé ṣùgbọ́n gbogbo àdúrà tá a máa ṣe náà ni pé ikú tó yáwọ́ kí Elédùà kó má fi pa èmi àti yín o. wọ́n ní ààrẹ àkọ́kọ́ ní Namibia Sam Nujoma wọ́n ló ti kílẹ̀ ayé yìí kó dìgbà ó ṣe yìí. ààrẹ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Namibia Sam Nujoma mọ̀nì wọ́n ló ti jáde láyé o lẹ́ni ọdún márùndínlọ́gọ́rùn-ún ìyẹn 95. ààrẹ Namibia Nangolo Mbuba
nínú àtẹ̀jáde kan tó mà fi léde ó ní ó mà ti sọ̀rọ̀ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn àti ìpòrúurú ọkàn òun lòún mà fi kéde ikú Nujoma. Mbuba ní láti bí ọ̀sẹ̀ mẹ́ta ó ní Nujoma ó mà ló mà ti wà ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú àìsàn kan tó sì jẹ́ pé àìsàn náà ó mà ló mà bá lọ o. Gẹ́gẹ́ bí òwe àwọn àgbà wọ́n ní àìsàn ló dùn ún wò a ò rí tọlọ́jọ́ ṣe o. Nujoma ó mà ló mà jà fún òmìnira Namibia lọ́wọ́ South Africa ìyẹn lọ́dún 1990 lẹ́yìn tó dá ẹgbẹ́ òṣèlú South West People Organization ìyẹn SWAPO lọ́dún 1960. Wọ́n ní lẹ́yìn tí orílẹ̀-èdè náà máa gba òmìnira Nujoma di ààrẹ lọ́dún 1990 tó sì wà ní ipò náà títí di ọdún 2005. Ààrẹ Mbuba ó ní Nujoma jẹ́ ìwúrí fáwọn láti dìde sí ojúṣe àwọn àti bí ó ṣe gbé ìgbé ayé tó rọrùn èyí tó fi sin àwọn èèyàn orílẹ̀-èdè rẹ̀. Nujoma lẹ́yìn tó fi ipò ààrẹ sílẹ̀ lọ́dún 2005 ó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ SWAPO títí di ọdún 2007 ọdún mẹ́tàdínláàádọ́ta ó mà ló mà lò lórí ipò adarí ẹgbẹ́ SWAPO kó tó fi ipò náà sílẹ̀ lọ́dún 2007 ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2025 ó ní Nujoma òun ló kílẹ̀ ayé yìí gbódìgbà ó ṣe o kí ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ Nujoma kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere kó sì má jẹ́ kí tèmi àti kó ti yá nísìn ká dàgbà ká dògbó ká fi ewu parí ká fi èrìgì báyìí ká fi jọbi o lágbára Elédùmarè. ẹ ṣé pọ̀ o tí àwọn kan ní Ẹ̀yà Yorùbá TV Àdúàgbà Olúwatóyìn Bàbágòyà òun ló ń kàròyìn sí létí látàárọ̀. ẹ má wá gbàgbé láti bá wa like kẹ́ bá wa share kẹ́ sì kọ́mẹ́ǹtì kẹ́ sì tún bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.